gbọ́. ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ méjì mọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lónìí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lọ́la ọ̀rọ̀ ìmáàmù lónìí ọ̀rọ̀ kábíyèsí lọ́la ẹ̀yin ìlú onílùú ẹ lọ sọ̀rọ̀ ọba ìlú yín náà ṣe àwọn ọba tí yín ò heavy ni ẹ sọ̀rọ̀ ọba ìlú yín náà ẹ ti ṣe ọba fáǹsì ìmáàmù ètẹ́yìn náà ń dálẹ̀ pọ̀ interview gbogbo ìgbà ẹ lọ tonú létí yín náà yàrá kó wá yín ní ìdí àtúntò ó ní ìdí àtúnṣe mùsùlùmí kì í gbé máìkì kọjú síwájú ilé kìrìsìtẹ́nì kan pé nítorí ó jẹ́ kìrìsìtẹ́nì yín sì mọ fáyà rẹ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ẹ̀sìn tó ń sìn lọ́wọ́ yẹn ò ní ládàá rẹ̀ ó tún wá ní ẹlòmíì lára wọ́n tún wọn kọ iṣẹ́ bú kalẹ̀ fún pò ní ẹlòmíì lára wọ́n máa wọ ọ̀pọ̀lọpọ̀ tẹ bá gbé máìkì fáwọn ìyàwó wọn sì kan wá sọ̀rọ̀ ẹlòmíì tí ìyàwó ẹlòmíì bá ẹlòmíì ò tó ìyàwó ẹlòmíì ò lè ran 5 naira níbi tó useless dé gbogbo ẹ̀sìn náà làbáláyé àwa ń sìn àti Islam tá à ń ṣe àbáláyé ni gbogbo ẹ̀sìn kan làbáláyé ẹ má ṣe èdè padà sílùú yẹn lọ tún lù tí yín náà ṣe kò sílùú tí ò sí wàhálà kò sí agbègbè tí ò sí pírọ́blẹ́mù kò sí tó bá dùn ibi ìkorò ni ó ti bẹ̀rẹ̀ pọ́ọ̀tù tẹ gbé kaná tẹ fi ṣe ọbẹ̀ tó dùn yẹn ìdí ẹ̀ gbóná fún iná mú gan kó tó di kó tutù bẹ́yẹn o ètì búrẹ́dì gbanú náà kọjá kó tó di bọ́tà búrẹ́dì tẹ́ ń jẹ ṣàfúndì eléyìí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ méjì mọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lónìí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lọ́la ọ̀rọ̀ ìmáàmù lónìí ọ̀rọ̀ kábíyèsí lọ́la ẹ̀yin ìlú onílùú ẹ lọ sọ̀rọ̀ ọba ìlú yín náà àwọn ọba tí yín ò heavy ni ẹ sọ̀rọ̀ ọba ìlú yín náà ẹ gbé ọba ìlú yín ga ẹ polówó ọba ìlú yín ti yín náà ẹ polówó ìmáàmù tìlú ti yín náà tẹ́ máa dá sínú onílùú ẹlòmí bẹ́ẹ̀ lè sọ pé ẹ gbà nílùú onílùú ṣá sọ̀rọ̀ tí ó gbé ọdẹ wọn tó bá lọ dìféèmù yẹn tó sọ̀rọ̀ tí ò yẹ kó sọ àwọn ọba ìlú tiẹ̀ gán dìnnà ẹ torí pé wọ́n ránṣẹ́ ṣó ti yé kózmọ́ àtẹ́tùkà wákùnmínà ṣákìínà èyí tó lọ́n bá bùn yín lọ́dọ̀ yín ni kẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ sa ìyẹn máa jẹ́ ti fáǹsì ẹ̀yin ọmọ ìlú náà tẹ́ ń jẹ́ fáǹsì ọba fáǹsì ìmáàmù èyí tẹ́yìn náà ń dálẹ̀ pọ̀ interview gbogbo ìgbà ẹ lọ tonú létí yín náà yàrá kó wá yín ní ìdí àtúntò ó ní ìdí àtúnṣe ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá gbé máìkì fáwọn ìyàwó wọn sì kan wá sọ̀rọ̀ ẹlòmíì tí ìyàwó ẹlòmíì bá ẹlòmíì ò tó ìyàwó ẹlòmíì ò lè ran 5 naira níbi tó useless dé yóò máa ṣe fáàrí ń ta onímọ̀ interview lẹ́mẹ̀wàá ọba akínníkan ìmáàmù ṣe gbá kábíyèsí ṣe bá ẹlòmíì inú ilé tiẹ̀ náà tò inú ilé ẹlòmíì ti dàrú tipẹ́tipẹ́ ẹlòmíì ò ní wisdom kò ní làákàyè bá ṣe tó lé ó wá ń dá sọ̀rọ̀ lù lọ tó lé ẹ lọ mójú tó ṣẹ ẹ oníkálukú lọ mójú tó ṣẹ ẹ ṣe lé yín náà ẹ ṣe lé tí yín náà gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ìparí ẹkún fàdúà ànírí dààmú ànírí wàhálà ó yẹ kó ti tó báyìí náà a mọ̀ pé kò sípò tí ò gbóná kìláfà náà lẹ́yìn ànábì wa Muhammad ó lágbára ó la ẹ̀mí lọ rẹpẹtẹ oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ ẹ má jẹ́ kí lè yọrí bẹ́ẹ̀ ó ti yẹ kó tó bẹ́ẹ̀ láti jọ iná tó wáyé pọ́lọ̀ ńlá ń jà fún naam aya kùránì sọ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ó ní wal yaksha ó ní kí kó wá lọ bẹ̀rù ẹ̀páyà alladhina law taraku min khalfihim dhurriyatan bi'afan gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun ó kú láyé ńjọ́ kan òun ó sì fà wọ́n ọmọ kalẹ̀ tó yá sí pé àwọn ọmọ yẹn náà kádàrá ọlọ́run àkọọ́lẹ̀ ọlọ́run lè padà gbé àwọn ọmọ yẹn dépò míì tí wọ́n tó jẹ́ bàbá gan ò débẹ̀ àbí tí wọ́n gbogbo tó jẹ́ ò débẹ̀ wọ́n sọ ìsọkúsọ kalẹ̀ wọ́n bà nǹkan jẹ́ wọ́n fi ipò wọ́n fi bà nǹkan jẹ́ wọ́n fi àṣẹ tó ní lónìí wọ́n fi bà nǹkan jẹ́ wọ́n fi agbára tó ní wọ́n fi bà nǹkan jẹ́ wọ́n fowó tó ní wọ́n fi bà nǹkan jẹ́ وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم torí pé tí wọ́n bá ti lọ ọ lè bójú ẹ̀yìn mọ́ ẹ òkú mi mọ́ sùn lọ́rùn story ni o kò sókù kan tí máa ń wẹ̀yìn o lágbájá mọ́ sùn ọmọ gbàgbé mi o òkú gan ò ráyè tẹnì kankan mọ́ torí pé òun gangan ibi tó lọ já sí bí ẹni tó já sódò lójijì ni yóò mọ̀ gbogbo ohun tó bá ti rí ní ó fẹ́ dì mú a drying man crushing kìnnì kan straw àbí nǹkan crushing the straw wọ́n ti gbà ẹ báwọn olóyìnbó ṣe wí ó ti yé bẹ́yẹn ẹnìkan ò lè ṣe kẹ̀kẹ́ fẹ́ nìkan ẹni tó bá ti kú ti kú ẹ wá rántí péjọ tẹ ẹ bá kú tẹ ẹ da ogbó ẹ kalẹ̀ yẹn kí ni ẹ fẹ́ filẹ̀ fáwọn ọmọ yín o ẹ rántí pé gbogbo tẹ ẹ bá ṣe wọn ó bi àwọn ọmọ yín léèrè pé bàbá rẹ ló dá l'Ógbómọ̀ṣọ́ rú bàbá yín ló da omi àláfíà l'Ógbómọ̀ṣọ́ rú
bàbá yín ló dá gbogbo wàhálà kalẹ̀ tí gbogbo olúwa ń jìyà rẹ̀ lénìí wọ́n sọ fáwọn ọmọ yín o falyaqulu qawlan sadidan Al-Qur'ani ní tó bá ti mọ̀ pé ó dá gbogbo kíní òun kalẹ̀ ńjọ́ kan ó lọ pàdé Ọlọ́run ó sì fa àwọn ọmọ kalẹ̀ táwọn ọmọ náà ó fẹ́ débì kan kí wọ́n bá pàtàkì tàn fún wọn kí wọ́n bá rán wọn létí nǹkan tí wọ́n tó jẹ́ bàbá àbí bàbá tó ti ṣe kalẹ̀ falyaqulu qawlan sadidan ẹ sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ò ní tú ọwọ́ ẹni tó bá ti tú Ọlọ́run ó bi léèrè àwa náà lílù tiwa èmi kì í ṣọmọ Ògbómọ̀ṣọ́ kì í ṣọmọ kíní èmi náà nílò tèmi náà àmọ́ dèdè ń tà ń sọ yìí àwa náà contribute sí ni tí a bá rí omi ibi tí ò tòrò ẹjẹ́ á dá sí lọ́nà tó dáa ìṣọ́nà a gbọ́dọ̀ take side kíní kan gan bẹ tó tún ju ẹ̀sìn lọ òun náà ní ìfọ̀kànbalẹ̀ dẹ̀ ń wò ó tún ju ẹ̀sìn lọ kódà ó ju ìrun lọ toró wà nínú àwọn shurut ibi tí ogun tí wọ́n bá ti ń jagun lọ́wọ́ tí wọ́n ń pààyàn kò sí fọ̀kànbalẹ̀ ń bẹ̀ nu ẹni tó fẹ́ dúró tó fẹ́ kírun náà ṣé wọ́n pé nínú ìfòyà ni ó ti máa kírun ṣé wọ́n ní jùbọ̀ lùmí látẹ̀yìn mo fi ṣe kìnnáyà ni mo fi yìn ní kéèyàn má kírun yìn ní kéèyàn má sí lọ́hùn ọ̀rẹ́ yìí tẹ́ máa gbé fídíò pé ó tún sọ pé àní ìka ẹ̀ tún sọ pé kéèyàn má sí ìfọ̀kànbalẹ̀ ìlú ó tún ju ẹ̀sìn ìlú lọ tí ìlú bá fọkànbalẹ̀ lẹ́ẹ̀fì sílọ̀ láyà tàlàáfíà kírísítẹ́nì wọn ṣe tiẹ̀ lọ ẹ̀yin mùsùlùmí ẹ gbájúmọ́ tí Ọlọ́run ti dà wá papọ̀ máyé àlọ́gbọ́n tá a fẹ́ dá sí àjọ ń bára wa ṣe ni àjọ ń gbélé àjọ ń ra nǹkan lọ́wọ́ ara wa wọ́n ń produce nǹkan ń rà á produce wọ́n ń rà á àjọ ń pàdé inú mọ́tò àjọ ń wọ márúwá àjọ ń wọ gbogbo nǹkan ló dà wá papọ̀ in fact gbogbo nǹkan ló dà wá papọ̀ ẹ má jẹ́ kó dìjà ẹ̀sìn lakum dinukum waliya din ẹ ṣe tí káwa náà ṣe tiwa kó má síjà mùsùlùmí kì í gbé máìkì kọjú síwájú ilé kìrìsìtẹ́nì kan pé nítorí ó jẹ́ kìrìsìtẹ́nì yìí sì máa fáyà rẹ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ẹ̀sìn tó ń sìn lọ́wọ́ yẹn ò ní ládàá rẹ̀ ó tún wá ní ẹlòmíì lára wọ́n tún wọn kọ iṣẹ́ bú kalẹ̀ fún pò ní ẹlòmíì lára ó wá mọ̀ kọjú máìkì ẹ síbi yá tẹ́yìn bá ti sin lọ́wọ́ ẹ wọ náà ni ó wọ́n tó bá kírun ọmọ náà ni ó wá kọjú máìkì sílé ẹnìkan tó mọ̀ pé kì í ṣe mùsùlùmí ìzáàjù náà ń pè òun disturb peace ẹ̀ òun threaten ẹni Ọlọ́run kọ ládàá ẹ̀san burú kalẹ̀ fún ọ tí fún ilé kò ní jù báyìí lọ mo rò pé ṣókí ni ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share rẹ̀